ẹ̀yin tèmi kò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ nǹkan tí Santiago Arena ẹ gbọ́ nǹkan tó sọ kí n tó sọ nǹkan tí n fẹ́ sọ lọ́rọ̀ yìí lórí. Ẹ jẹ́ ká kọ́kọ́ jọ gbọ́, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á jọ gbọ́ fídíò yẹn náà. 1978 àti 1986 Argentina gba World Cup. Tẹ́ bá wò kó tó di prime Messi, Argentina ti gba World Cup ní ẹ̀ẹ̀mejì, which is àwọn great player. Argentina ti jẹ́ great team láti ilẹ̀ before Messi. Àwọn ògo ti play ńbẹ̀ tó yẹ wọ́n ti ṣe a lot tí wọ́n ti dára. But tí ẹ bá wo Portugal nínú list yìí, country gbogbo wọn tó ti gba World Cup lélẹ̀, ẹ máa rí pé kò sí Portugal ńbẹ̀, tó jẹ́ pé Portugal ò gbóhùn ẹ̀ rí. Òun ló fi jẹ́ pé kò kí ń ṣe pé Ronaldo gan ni orí ẹ̀ ò gba World Cup yá àbí kíní. Portugal gan lórí wọn ò gbà. Kò sẹ́ ṣáà máa dúró great player tó ti play ní Portugal ká máa dárúkọ wọn. Ṣé Figo ni? Ẹ̀yin náà mọ àwọn players tí wọ́n ti play tó jẹ́ pé wọn ò rí achieve, but àwọn kan ti achieve before Messi. Messi ló wá jẹ́ kó pé mẹ́ta. Ṣé understand? So nǹkan tí mò ń tẹ́ àti jẹ́ kí mú jáde nínú ọ̀rọ̀ yìí ni pé nípa Ronaldo Messi yìí, tí pressure tí wọ́n fi lé Messi Ronaldo ló ń pé ó gba World Cup kíní country ẹ̀ gangan ni òun try láti fẹ́ fi country ẹ̀ sí map ní pé wọ́n ní World Cup tí wọ́n ò ní rí, but before kó tó di pé Messi ṣe, òun làwọn kan ti ṣe ní Argentina. Mi ò mọ̀ bóyá ẹ̀ ń try àti understand nǹkan tí mò ń try láti fẹ́ jẹ́ kí ẹ understand nínú fídíò yìí. Ẹ kúkú mọ̀ pé Ronaldo àti Messi ni go to tèmi. Mi ò gbà fún pé ìkan jù kan lọ náà méjì. Àwọn méjì gbá bọ̀, inú mi máa dùn tí bá wò wọ́n. Wọ́n entertain mi, wọ́n jẹ́ kí n love ball mọ́, wọ́n jẹ́ kí ball dàbí ẹ̀kọ́ àtàkàrà. Torí ẹ̀ ni mi ò ṣe gbà fún kankan, but tó bá fi lè wọ final World Cup méjì, ẹni tó bá gbà nínú àwọn méjì, or tó bá pàdé ní quarter final, èèyàn kan tó bá ti nà kan nínú méjì ni màá accept as go to me. Ẹ̀yin tèmi ẹ ti gbọ́ nǹkan tí Santiago Arena ẹ gbọ́ nǹkan tó sọ. Santiago Arena kùndùsì fún ẹ ajé. Mo like program ẹ náà, mo máa ń wò, kò sí gbogbo nǹkan tó post tèmi ò ń wò, but èyí tó múlẹ̀ it's a lie. Kò rí bẹ́ẹ̀. Normal Argentina lè ti gba World Cup kí Messi tó dé. Kí Ronaldo tó dé, Portugal lè má gba World Cup kó tó dé, but àwọn kí Argentina náà tó gbà, àwọn kan ti ń gbà kó tó di pé èèyàn kan kọ́kọ́ gba tàkọ́kọ́ fún Argentina. Kò sọ̀rọ̀ nínú pé kinní kan àwọn ò kí ń gba World Cup ni. Ó ti pẹ́ tí àwọn player tó dáa wọn kì í gbà. Player tó dáa èwo ló gba world best tó Ronaldo nù wọn? Àwọn Figo tẹ́ ń sọ yìí, èwo ló gba world best tó Ronaldo? Mo rántí láyé ìgbà yẹn, ṣé ń gbọ́? Mo rántí ayé ìgbà yẹn tí Messi ò tíì gba World Cup. Messi tẹ́ ń wò yìí náà ó suffer gan lórí gbogbo àwọn cup tẹ́ ń wò yìí kó tó dipò gbà, tó fi mọ́ Copa America tó padà gba méjì. Ó suffer gan, everybody mọ̀. Santiago everybody mọ̀ pé ó suffer gan. Mo mọ àwọn tó ń bu pé ta ló mọ̀ gbá bákà ló ti ń yan bọ̀, kinní kan ló ti ń gara, kinní kan ṣó gba World Cup ni. Tó bá dá Argentina kò kí ń rí nǹkan gbá. Táìmù yẹn Ronaldo ń ṣàyìn, tó bá fi lè dé Portugal gbogbo nǹkan yẹn ó ń wọ final ó ń gbà ni. Europe Cup wọn yẹn ó gbà lọ́wọ́ kan tó débẹ̀ pẹ̀lú bó ṣe ní injury tí ó gbà final ó gbà lọ́wọ́ kan. Gbogbo ìgbà yẹn Messi ń suffer gan. Ìgbà yẹn dẹ̀ ni Messi tún ó ń play gan jù ìgbà tó tún ti dàgbà yìí lọ. Ó suffer gan. So gbogbo kinní kan ká ní Messi náà ò padà gba World Cup, ṣó ti yẹn tí ò padà gba rí World Cup yẹn gbàdé sí yìí náà, ní máa mú gbogbo ìtàn yẹn ní mú jáde pé kinní kan. Why tí Ronaldo lè break record? Táwọn Figo bá gbà, why tí ò lè break record? Ìyẹn ní èèyàn kan náà ṣáà ló máa break record. Bọ́lọ́run ṣe dálé ayé nìyẹn. Irú èèyàn pọ̀, irú Ọlọ́run ni ò sí pé èèyàn kan náà ló máa ṣe nǹkan kan. Ṣó ti yé? Gbogbo àwọn player Portugal kò sẹ́ni tó gba nǹkan tó Ronaldo náà. So ìyẹn bó ṣe. Ẹlẹ́ẹ̀kejì ni pé tán bá lọ World Cup, ẹni tó bá tún gba World Cup kinní kan ní GOAT tiẹ̀. Okay, World Cup tí Messi gbà yẹn kò tí ì tó mọ̀ pé Messi ni GOAT, àbí kò tí ì tó ó mọ̀ pé kinní kan èèyàn kan ju èèyàn. Tá a bá máa tanra wa ló kù,
tá a bá máa tanra wa tá a bá fẹ́ parọ́ tanra wa ọ̀ à ń lo fans ló kù. Everybody mọ̀ pé Messi dáa ju Ronaldo, gbogbo nǹkan ló fi ju Ronaldo lọ, gbogbo nǹkan, gbogbo apart World Cup gan, gbogbo nǹkan pé ló fi break record. Nǹkan kan tó kù ò ju goal tí Ronaldo ní jù lọ. Ṣòtì òun náà dẹ̀ tún láwọn nǹkan tó pọ̀ tí Ronaldo ò ní. Ṣó ti yé, gbogbo nǹkan ni a mọ̀ pé Ronaldo dáa, tá a bá mú Messi tán ní tèmi Ronaldo ló kù normal. Òun náà gbìyànjú ó try gan, but pé èmi mi gbà pé èèyàn kan Santiago Oòduà ò fẹ́ bẹ́ẹ̀, so ká má sọ̀rọ̀ jù, kò ní jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin tèmi.